ọjọ́ àánú lónìí, àánú Ọlọ́run ọba yóò wá gbogbo wa rí, yóò fi lé wa ṣe ibùgbé. Àṣẹ ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ 21 nínú oṣù kínní ọdún 2024. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí a ti gbìyànjú ká jẹ ìkuru kó tọ́láwò, ń làwọn aṣèbàjẹ́ ò ní wọ́n tún gbọ́wọ́ rẹ̀ sínú àwo. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tó wà láti ìpínlẹ̀ Èkìtì tí àwọn ajínigbé agbébọn rìn níbi tí wọ́n ti jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ti aládàáni kan eléyìí tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n tó 6 níye tí wọ́n ti jí wọn gbé báyìí tí wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀ eléyìí tó dídí ẹ̀ ní mílíọ̀nù lọ́nà 100 náírà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, nínú ọ̀sẹ̀ tá a wà yìí làwọn agbébọn oníṣẹ́ ibi ni wọ́n ṣekú pa àwọn orí adé méjì ní ìpínlẹ̀ Èkìtì níbi ayẹyẹ kan eléyìí tí wọ́n ti ń darí bọ̀. Èyí ọ̀kan nínú àwọn orí adé ọ̀hún tóun na pápá bora nínú àwọn 3 tí wọ́n ṣe ikú pa méjì tí ọ̀kan tó na pápá bora ètò sàsálà fún ẹ̀mí rẹ̀. Wọ́n ní bákan náà níṣẹ̀lẹ̀ tún ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí ṣe ìrọ̀lẹ́ àná lásìkò tí àwọn ọmọ iléèwé ọ̀hún bẹ nínú ọkọ̀ èyí tó ń gbé wọn lọ bọ̀ nílé ìwé tí wọ́n ń darí padà lọ sílé lọ́ní àwọn agbébọn ọ̀hún. Wọ́n dá ọkọ̀ ọ̀hún lọ́nà, wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ èyí tó tó 6 níye tí wọ́n kó wọn lọ sí inú igbó báyìí tí ẹnikẹ́ni kò mọ bí wọ́n wà, ṣùgbọ́n tí wọ́n ti ń bá àwọn òbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún sọ̀rọ̀ wípé kí àwọn tó lè fi àwọn ọmọ ọ̀hún sílẹ̀, àwọn yóò gba owó ìtúsílẹ̀ èyí tó tó mílíọ̀nù lọ́nà 30 náírà lórí àwọn akẹ́kọ̀ọ́ náà. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti ṣe ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti aládàáni ló jẹ́ ti ọmọ iléèwé kan èyí tí wọ́n ń pè ní Apostolic Nursery and Primary School eléyìí tó ń bẹ ní Ebùrẹ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì báyìí. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Èkìtì ti fún wọn ní àṣeyọrí tó ń ti àǹfààní kan èyí tí wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn afurasí 5 tí wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n so pàǹpápọ̀ láti ṣiṣẹ́ ìjínigbé àti àwọn iṣẹ́ ibi míì ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún, iléeṣẹ́ ọlọ́pàá, ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú, àmọ̀tẹ́kùn, àwọn fìjìláńtẹ́ tó fi mọ́ àwọn ọdẹ tí ń dẹgbó àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n jọ sowọ́pọ̀ láti wọ inúgbó irúnmalẹ̀ kan. Wọ́n ní kódà àwọn ọmọ ẹgbẹ́ OPC àwọn náà wọn ò gbẹ́yìn eléyìí tí wọ́n bá àwọn aláàbò ọ̀hún ṣiṣẹ́ pọ̀ láti wọ inú igbó kan èyí tí wọ́n ní Òkè Ọ̀ṣun Ìkẹ́rẹ́ lójú ọ̀nà ọ̀hún nínú igbó náà eléyìí tí wọ́n ní wọ́n ya wọ̀ nílùú Èkìtì lọ́hùn-ún. Igbó náà ni wọ́n ti ṣe àwárí àwọn afurasí ajínigbé 5 kan èyí tí wọ́n sọ wípé wọ́n ti kó wọn báyìí. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn afurasí 5 sọ wípé ẹran màálù ńlá wọ́n ń dà á jẹ káàkiri ìlú ṣùgbọ́n wọ́n ní gbogbo akitiyan àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù wọn kò rí màálù kankan, kódà wọn rí ògúnfe ewúrẹ́ tàbí ohun tó jọ màálù lọ́wọ́ àwọn ajínigbé oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ní wọ́n fura sí wọ́n ṣiṣẹ́ ibi bèlè tàṣe pé wọn yóò máa sin màálù. Wọ́n ní eléyìí tó túmọ̀ sí wípé àwọn ènìyàn ọ̀hún tó jẹ́ afurasí náà wọ́n pẹ̀lú àwọn tí wọ́n so pàǹpápọ̀ láti máa ṣiṣẹ́ ibi ìjínigbé àti ìpa ènìyàn èyí tó ń wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì, DSP Àbùtú Sunday, èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn, ó ní ìrọ̀lẹ́ àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ṣe àṣeyọrí èyí tí wọ́n fi rí 5 nínú àwọn afurasí ọ̀hún
tí wọ́n fi kó wọn. Lára àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí márààrún ọ̀hún èyí tí wọ́n ní kódà gan wọ́n fi orúkọ wọn wọ́n fi léde o. Wọ́n ní lára nǹkan tí wọ́n gbà níbẹ̀ ni wọ́n ti rí ọ̀kadà alùpùpù, àwọn ọ̀bẹ mákẹ̀jẹ̀, oògùn abẹnugọ̀ngọ̀ tó fi mọ́ ẹ̀rọ alágbèéká. Àwọn afurasí ọ̀hún tí wọ́n fi orúkọ wọn léde òun náà ni láti rí Usman Jelili, bákan náà láti rí Muhammed Bande àti Abubakar Aliyu. Bákan náà wọ́n rí Isa Abdullahi àti Suleiman Abdullahi. Àwọn márààrún wọ̀nyí ló ti wà ní àgọ́ ọlọ́pàá báyìí pẹ̀lú ìwádìí èyí tí wọ́n sì ń ṣe fún wọn. Ilé ẹjọ́ èyí tó rí sí ìwà ìbàjẹ́, fífi ọwọ́ àbùkù kan àwọn obìnrin láwùjọ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, èyí ni wọ́n ti ju arákùnrin kan báyìí wípé kó lọ ṣe ẹ̀wọ̀n gbére o látàrí wípé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú àwọn ọmọdébìnrin léńjeléńje tí í ṣe ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ aládàáni kan ní ìpínlẹ̀ Èkó. Arákùnrin ọ̀hún èyí tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ndedigwe Paul, òun ni wọ́n ti ka ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta sí lọ́rùn báyìí. Nínú ẹ̀sùn mẹ́ta ọ̀hún ó jẹ̀bi méjì nínú rẹ̀ èyí tí adájọ́ ọ̀hún tó sì fa ojú rò. Adájọ́ náà eyín Ṣọládòyè èyí tó korò ojú o sí ìgbésẹ̀ arákùnrin yìí sọ di mímọ̀ wípé inú ọdún tó kọjá ló ti hùwà iṣẹ́ ibi náà tí wọ́n sì ti fi pamọ́ sàgọ́ ọlọ́pàá kó tó di wípé wọ́n ṣì ìwé ìrántí kan ìyá rẹ̀ lánàá nílé ẹjọ́ náà. Nígbà tí wọ́n wò ó tí wọ́n gbé sọ́tún sósì tí wọ́n ka ẹ̀sùn ọ̀hún sí lọ́rùn, wọ́n ní ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú àwọn ọmọdébìnrin léńjeléńje ti ilé ẹ̀kọ́ aládàáni alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n fi orúkọ àwọn ọmọ ọ̀hún tí wọ́n fi sí abẹ́ ìwé torí ààbò. Wọ́n ní àwọn ọmọdé ọ̀hún òun ló ní àjọṣepọ̀ pẹ̀lú wọn. Àwọn ọmọdé náà èyí tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 6 sí ọdún 7 òun ni Pọ́ọ̀lù ló fi tìpátìkúùkù gbaṣọ oge lára wọn pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí èyí tí wọ́n ní ó fi tún àwọn ọmọ ọ̀hún wọ inú iyàrá rẹ̀. Nígbà tí adájọ́ náà tí ó dájọ́ o ló ní pẹ̀lú nǹkan tí Pọ́ọ̀lù ṣe yìí, bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ohun tí ò yẹ kó ṣe láwùjọ, dandan ní kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yẹ kó rí o. Ó ní báyìí kí wọ́n lọ fi ọ̀gbẹ́ni Pọ́ọ̀lù sínú ẹ̀wọ̀n gbére títí tí ó fi lo ìgbà àti ayé rẹ̀ nínú ẹ̀wọ̀n náà. Ìdájọ́ ọ̀hún tó wáyé ní àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday nílé ẹjọ́ náà ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Àkúrẹ́ ti ṣolúlu ìpínlẹ̀ Oǹdó lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá o ni wọ́n ṣe ìdájọ́ arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ James Emmanuel, ẹni ọdún 35 35 years, wípé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú màmá àgbàlagbà ẹni ọdún 65 55 years, arábìnrin Deborah Abiodun o, tó sì jẹ́ pé láàrin ìgbà tó ń ṣiṣẹ́ ibi yìí màmá náà ó jẹ́ náà ọba nípè mọ́ James lọ́wọ́ o níbi ìwà ibi èyí tó wù sí màmá náà. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2024 ni wọ́n ní agbègbè Òkè Odò nílùú Àkúrẹ́ ní ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, wọ́n ní ìyá náà lásìkò tí James tó ń ṣiṣẹ́ ibi ọ̀hún, àwọn nǹkan eléyìí tó jà mọ́ ìyá ọ̀hún lórí òun ló fà á tí ìyá náà tó fi jẹ́ Ọlọ́run ọba nípè lábẹ́ James ní ìgbà tó ní àjọṣepọ̀ oníyùnkẹ́yùnkẹ́ tìpátìkúùkù pẹ̀lú ìyá náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wá jáde o látẹnu adájọ́ eléyìí tó gbé ilẹ̀ ẹjọ́ náà sókè nílé ẹjọ́ náà ló kà á wípé gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, arábìnrin màmá àwọn Deborah Abiodun ti ṣe ẹni ọdún 65 òun ni ìwọ James Emmanuel ti ṣe ẹni ọdún 35 35 ló ní àjọṣepọ̀ pẹ̀lú àgbàlagbà ìtọ́jú ẹ̀ lọ́jọ́ orí. Ó ti ṣekú pa lọ́wọ́ kan lójú ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní nípa ìdí èyí lẹ́yìn atótónu àti ẹ̀rí tó fi hàn kí wọ́n lọ rèé fi James Emmanuel pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n kó máa lo dáwùlà tirẹ̀ nínú ẹ̀wọ̀n ọ̀hún gẹ́gẹ́ bí ìdájọ́ náà bó ṣe wà. Lákòótán nínú ìròyìn wa fún tòní,
gbajúgbajà òṣèré sinimá àgbéléwò èdè Yorùbá pọ́nbélé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin ni Alájà Láìdé Bákàrè ló ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ohun tí ò lé ní ó ní kò wá ọ̀bẹ rárá o. Ó ní bí ọkọ òun tó bá ní àwọn ìwà èyí tí ò dá lọ́wọ́ o yàtọ̀ sí obìnrin kíkò ó ló sì sunwọ̀n. Ó ní ṣùgbọ́n bí ọkọ òun bá yan àlè ó ní òun náà yóò yan àlè ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òyìnbó tó ní do me I do you ni o. Láìdé Bákàrè tó sọ̀rọ̀ náà wípé ìta gbangba láwà no gree for anybody. Ó ní bí ọkọ òun tó bá ní àlè níta òun náà yóò na ẹsẹ̀ àgẹ̀rẹ̀ síta o láti ní àlè ọkùnrin gẹ́gẹ́ bí arábìnrin Alájà Láìdé bó ti sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ṣe lálàyé o wípé olójú òní lajúlẹ̀ kí tàlùkàn kò wọ̀ olóhun tó ṣe òun ní àkọ́kọ́ ẹ̀kejì kò gbọ́dọ̀ ṣe òun ní ẹlẹ́ẹ̀kẹta. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé Láìdé Bákàrè ló ti ní ọkọ méjì sẹ́yìn tẹ́lẹ̀ èyí tó jẹ́ pé ìpìyà ti dé bá ìrìn àjò wọn kó tó di wípé ó tún bẹ ní abẹ́ ọkùnrin kan lọ́wọ́ tá a wà yìí tí ṣe ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta èyí tí wọ́n ṣe ìgbéyàwó ọ̀hún onígbòǹkẹ́lẹ́ o nínú ọdún tó kọjá ti ṣe ọdún 2023. Ó wá ní òun ò ní gba àwọn akẹgbẹ́ obìnrin òun tó ṣe àwọn akẹgbẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ òun ò ní gbà wọ́n lámọ̀ràn wípé bí ọkọ wọn bá yan àlè kí wọ́n kọ ọkọ wọn sílẹ̀ kí wọ́n lọ rèé fẹ́ ẹlòmíì tàbí kí wọ́n di ìyá ń dágbé. Ó ní kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe kọ ọkọ sílẹ̀. Ó ní ṣùgbọ́n bí ọkọ wọn bá yan àlè obìnrin kí àwọn ìyàwó náà kí wọ́n yan àlè ọkùnrin o nítorí wípé ifá tó dá fún ọkùnrin òun náà ló dá fi obìnrin. Ó ní bí wọ́n bá ti fi èyí tí wọ́n bá ti fi gúnra wọn wò wọn yóò mọ bí ti ń dùnyàn sí o. Ó ní pẹ̀lú ìgbésẹ̀ yìí ó ní yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kí wọ́n ní ìròrí bí àti dúró ti obìnrin nínú ilé ìfẹ́ ọkàn àti ìfẹ́ òtítọ́. Láìdé Bákàrè lákòótọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdá 100% ló fi dá òun lójú wípé gbogbo ọkùnrin ní yan àlè. Ó ní ṣùgbọ́n bí ọkọ òun bá yan àlè obìnrin òun náà yóò yan àlè ọkùnrin no gree for anybody ìta gbangba láwà gẹ́gẹ́ bí Láìdé Bákàrè bó ti sọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́rú Wednesday títí di ojúmọ́ ọ̀la akẹ́kọ̀ọ́ aláǹfààní sí ọ̀tún rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá o. Fún mi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.